ọmọ Adéyẹmọ ọ̀pọ̀ ènìyàn ló wá láti oríṣiríṣi ìpínlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá tí wọ́n jáde lọ́pọ̀ yanturu wọ́n fẹ́ bá bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ Aládìkú ní báyìí bó ṣe lọ ní pálásì bàbá wa Ọọ̀ni Ilé Ifẹ̀ bẹ́ẹ̀ láyé fi ń tó yín létí wọ́n sì gé Koiki Media bring the world closer to your doorstep. Koiki Media bringing the world closer to your doorstep. Yeah, today is 23 of August 2025. Live and direct on Ife Palace ní ìlú Ilé Ifẹ̀ ibẹ̀ la wà. Ibẹ̀ la ti ń dábẹ́ ẹ̀dí ibẹ̀ la ti ń fọ̀ bí òwe. Iléeṣẹ́ Koiki náà ní iléeṣẹ́ Koiki Media ibẹ̀ la ti ń dára. Bẹ́ẹ̀ ni. Lágbára ọba ìfún lágbára ìyè mòlú lágbára sinimọ lágbára ìdúró lágbára ọba àwọn alálẹ̀ ẹ̀fẹ̀ àríbẹ̀rù àṣàṣeyè ó ti níbẹ̀ ní ẹ̀fẹ̀. èmi olúwo ìmọ̀lẹ̀ àgbò títọ́ borí èyí ọfà yóò ní ẹwà ẹwà èmi lọ bó gún o wà ń bẹ̀ wọ́n ní ti bẹ̀ kú o ṣé wọ́n ti. ẹjí mẹ́jọ tó lọ́kọ̀ ọ̀gbọ́n ilé tó kúrò nílò ìgbà tó wúlò àtúnṣọ́nà méje ṣé o kúrò mẹ́sìn ní ìṣúná ìṣẹ́ ìgbẹ́ tó dé tó dá mọ́ wájú òṣèré kò sọ́nà kágilé gbogbo àná mú tó ga. kábíyèsí mi ọmọdé sọ gbó tó bá ti náwó mú ló kù àṣemọ̀sẹ̀ ṣe bá ti dáwé yóò jẹ́ ṣe bá wà gùn yóò jẹ́ níta yóò fi pàṣẹ lọ́wọ́ ní pè lọ́wọ́ ní àṣẹ gùn. káyọ̀ tó ti ṣe é ṣe o wọ́n ní alára lọ́ba alára ajérò lọ́ba ajérò ọ̀rọ̀gún lọ́ba lè lá Adéyẹyè lọ́ba Ilé Ifẹ̀ ẹ jẹ́ ká forí balẹ̀ ẹ̀fọ́ ní olórí ayé Ifẹ̀ la kọ́dà olùbẹ̀ lórí ìrùn nígbà rẹ̀ tí wá wá sọ̀dọ̀ àbọ̀ ní àṣẹ ti gùn àní sàṣetì àṣẹ wa olóyè náà àṣeyè ló máa ṣe lágbára àwọn tó láyé a máa délẹ̀ ẹ̀lérí ilẹ̀ Yorùbá yìí lágbára àwọn tó láyé ọkùnrin a máa palẹ̀ wá nítorí gbà ayé àwọn bàbá wa èsì wọn àyàn kan jí ní pé bí èsì pé báyà wọn tàjẹ̀ sílẹ̀ ó ní ọmọ wa olóyè gbé dání náà gbogbo àwọn lọ́balọ́ba kò gbé títọ́mọ yìí ń sọ ìkọ̀rọ̀ ló sọ iná bàbá wa ọ̀rẹ́ náà sì gbà mọ́ra wípé kọ́mọ̀tà jẹun aláìsẹ̀ sílẹ̀ mọ́ kọ́mọ̀ gbé jiyàn pé wọ́n kọ́mọ̀ kí náà pààyàn yìí kọ́mọ̀ kí náà pè yàn mọ́. ṣe ní bá sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ sáré burúkú ló ń ṣe á dẹ̀ ṣe làṣeyè. àṣẹ. Oòduà àtẹ̀wọ̀n nífẹ̀ẹ́ á jẹ́ kó ṣe làṣeyè. àṣẹ. ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jálẹ̀ òkìkí arìn kílẹ̀ mi àlàká ọmọ àpáàrà ẹnu gángan náà á jẹ́ kó ṣe làṣeyè. àṣẹ kábíyèsí o. Olú Orogbo á jẹ́ kó ṣe làṣeyè. Àṣẹ. Yèyé Mòólú á jẹ́ kó ṣe làṣeyè. àṣẹ. Ọba Lùfọ̀n ọba takuntakun lòdì ọ̀run á jẹ́ kó ṣe làṣeyè. àṣẹ wá àṣẹ. Asínyìnmọ̀rin á jẹ́ kó ṣe làṣeyè. Olú Orogbo á jẹ́ kó ṣe làṣeyè. àṣẹ wá. Ẹ̀sìn mìíràn á jẹ́ kó ṣe làṣeyè. àṣẹ. Asẹ́yìn lórí wà ní sẹ́ lórí. àṣẹ wá. Gbogbo nǹkan tó bá ti sódà sí gbé. àṣẹ wá. Ìṣe wa kọ́mọ̀ fi bíá. Ọmọdé lè fobi jẹ́pọ̀. Àgbàdo fobi jẹ́pọ̀. Ẹ̀sẹ̀ tó bí olójú mẹ́rin bá sẹ̀. Olójú mẹ́ta la fi ìpínlẹ̀ rẹ̀. Gbogbo tó bá sẹ̀ ní fi bí. àṣẹ wá. àṣẹ. Tí àwọn ọ̀tá bá ti ń gbòòrò rẹ̀ máa sáwọ́. àṣẹ. Ilẹ̀ Yorùbá àtùbà àtùsẹ̀. àṣẹ wá. Adibẹ̀ àṣẹ. ilé tí mo wù yẹn. Àrọ̀ wọn. àṣẹ wá. ẹjọ kábíyèsí. ẹ ṣe bàbá wa báwo ni inú yín ṣe dùn sí nígbà tí ẹ rí ọmọ yín
Sunday Igboho Májàsọ́lá tí wọ́n wá kí ní ààfin Ilé-Ifẹ̀ lẹ́nu. ẹ ṣe Sunday Igboho àjọ alátìlẹ́yìn ìgbà tí mo ń bọ̀ bí gan-an kan pé kò yẹ kí n wá bí mo yẹ kí n wá torí tẹ́ bá wo YouTube kan fídíò kan tó ní ìkìlọ̀ pàtàkì fún Sunday Igboho èyí ló ṣe mo sọ bí tí Sunday Igboho ti ṣe mistake mo tẹ̀ tún bá bàbá sọ pé tí ọmọdé kì í mọ ẹ̀kọ́ jẹ. struggle tó ń gbá struggle gbogbo Yorùbá ni ní wọ́n bí lòdì báyìí inú mi dùn pé Sunday Igboho padà wá sílé àṣẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ni torí tó wá ní ilẹ̀ Yorùbá àwọn ló ń kọ̀ntró Yorùbá Ọ̀nìrìṣà ni o kò sí kan tá a lè ṣe nílẹ̀ Yorùbá tábà pé Ọ̀nìrìṣà ò sí ń bẹ̀ irọ́ là ń tanra wa jẹ́ o torí gbà tó máa sọ lọ́yà Àbújá Ọ̀nì náà máa gbé o kọ́tọ́ ni Yorùbá mọ̀ á lọ pa àwọn ọmọ ni kọ́tọ́ bá wọn lọ pa àwọn mọ̀ so ó dáa kí wọ́n ti mọ̀ pé nǹkan bá báyìí lọ tó bá pè wọ́n á lè defend ẹ̀ ju pé kọ́ bá mọ̀ kọ́ tẹ̀ máa pè wọ́n sórí Ilé-Ifẹ̀ inú mi dùn pé Sunday Igboho wá sílé ó dẹ̀ mọ̀ pé àṣẹ̀fẹ́ bẹ̀rẹ̀ struggle ni Yorùbá nation must stand no going back àṣẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ni o àṣẹ. Lùgbàdé àbí bàbá ẹ̀kọ́ rẹ̀ ti a rí wọn sọ àbí a rí wọn sọ Adésọjí Adérẹ̀mí Sọjí Adé so dára tó ti lọ ní ọjà wà wọ́n ṣe láti ní ọjọ́ ọmọ wọn níbo lọ sàrà nígbà níbo lọ yá dúró sí ìfariwá tó àṣekè ṣe fẹ́ fi sílẹ̀ yìí dé ẹ̀rọ máa lọ sí omi oníyọ̀ sàbẹ̀rẹ̀ olókùn sápamọ́ sí sàrẹ̀ ẹ̀rọ bá rí pé olókùn ẹ máa bọ̀ lókun gàgá. Adé Àrè Circle of Adé Àrè olórí tó mọ Àrè. Olha lá, tia. Deixa eu tentar. Àwọn èjì yóò. Sọ́ọ̀rì ọ̀túnba nkòdómìkòdó yẹn ó wà sáàdì ilẹ̀ yìí bò. Benin kingdom. Ìtànkọ́dá àwọn arábẹ̀ yẹn máa ń pa. Ẹ̀jì ní kọ́ máa ń fa ìfẹ́ máa rí ẹ̀jì ní ṣe bá ń gbà tó báyìí ọba wọn ó bá ní ìṣàwọn olóyè kan láàfin nítorí pé mo kó àwọn olóyè ẹlẹ́kọ̀ọ́ mi ó wá dùn pé àwọn ẹ̀kọ́ ọmọ ike ló ń kó àgbẹ̀ ìlú ìtẹ́ẹ̀mọ̀ kankan oyè tó yẹ kẹ́ mọ̀ tó bá ń pàtàkùn yẹn wá rí mo lẹ́tọ̀ wọn ní gbogbo eléyìí ó wá dùn bàbá yẹn pé eléyìí kékeré ló ń kọ́ ìwọ̀n olóyè mi èyí tó fi bá tó ní tí ó ti bẹ̀rẹ̀ ṣé rí ìgbàdàn mi wọn á sọ ọmọ yẹn ní ọwọ́ mi ká Ifẹ̀ wá ní ọmọ yẹn ojú pẹ́ńtà tó ojú pé ọdún ti 15 years máa bọ̀ ní ambassadorial assignment kí ló máa yẹ ní call you ọ̀rọ̀ mi was on an ambassadorial assignment so nígbà tó when the mission was accomplished Ifẹ̀ now recalled him back home so nígbà tó wá ń bọ̀ ó wá fún wọn ní ọmọ ẹ̀ ọwọ́ mi ká yẹn wọ́n ti ń pè ní ewé ká lédè tí wọ́n wá install wá ní ká install ẹ̀ fún un ó pàṣẹ pé tó bá ti ń lọ sí ọmọ ẹnikẹ́ install kẹ́lẹ́ máa forí balẹ̀ ìlú máa bẹ̀rẹ̀ sí túbà àwọn àtúnṣe àgbà ẹ̀rọ ti ń dájú olóòjẹ́ pé ewé ká ní first ọba ó dẹ̀ bẹ̀rẹ̀ wá jẹ́ pé ọbẹ̀ ìgbà tó bá lẹ̀bi ọmọ ọ̀rọ̀ ọba tó wà lẹ̀bi nílé òrùjú kò ní òde parọ́ ó lọ́mọ ọ̀rọ̀ mi yàn ó lọ́mọ òdúdó àdéhùn ó sọ bẹ́ẹ̀ ó sì rí ní tó yé èsì so nílẹ̀ Yorùbá sí bóyá pé bí wọ́n ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe rí a lọ sí Uganda láìpẹ́ yìí ní lásìkò èyí president yẹn Museveni instead of so Museveni wá sọ fún wa pé there is a tribe tó ń bẹ́ kí bàbá rí nílùú wọ́n pe tribe yẹn ní
LUO ẹ máa gbọ́ sí o ìtàn àwọn ọba image àwọn ọba ló dé òòsà kan wà bí morúkọ òòsà yẹn kí ló òòsà tó máa ń jẹ sí ọ̀run lójú àlá yẹn tó máa ń tó máa jáde sí ọ̀run lójú àlá mẹsẹ̀ bá mi bèrè náà òòsà ojú àlá yẹn tó bá rí ìbílẹ̀ bá mi bèrè lọ́wọ́ yẹn òòsà yẹn tẹ bá fẹ́ bẹ́ẹ̀ wá sí tẹ bá fẹ́ rí ẹ̀ tó jẹ́ aládìí fún gangan ẹ fẹ́ rojú ẹ̀ òòsà yẹn lè máa ó wà lára fún àwọn aláma sókun fún wa àwọn aláma sókun fún wa ó wà lára fún ọ̀lẹ́dà àwọn ẹ̀yẹn ẹ kàn láti kò sóòtì ẹ̀kẹ́ tó lọ́wọ́ ẹ̀kọ́ sí aládìí fún gangan máa jáde sí ẹ máa rí ẹ máa sáré yà kó sí òòsà yẹn náà lò lọ́ọ̀ Facebook àwọn tó jẹ́ wọ́n tó bẹ́ẹ̀ máa ń yọ̀ lẹ́nu pé nàìjíríà làwọn ti wá pàtó nàìjíríà làwọn ti wá olóògbé ìyá tó bí adékọ́lá ti tó jẹ ìfọ́sùn tó tó gbé ìtì ẹ̀rọ ọmọ ìlú ọmọ tẹ olóòtẹ ṣùgbọ́n nǹkan tó ń sọ fún wa pé àwọn ìwádìí gbòòlù nǹkan ni ó fi ara ó dáwọn ẹ̀kọ́ tẹwọ́n àwọn ẹ̀gbẹ́ nígbà tó ń jọba gẹ́gẹ́ bí ìtọ̀tọ̀ sọ fún wa náà wọ́n ní ẹja ariwo pọ̀. ìgbà tí àbúrò bàbá àwọn jọba inú wa bí àwọn bàbá àwọn méjì làwọn bàbá àwọn tó fi hàn àwọn ẹgbẹ́ ìlú wọn àti sáwọn àlọ́ máa tẹ̀lé kan fún ọmọ yìí no tẹ̀lé ìgbà ìbímọ òkèlè ó wá fọmọ ẹ̀ jẹ ọmọ ẹ̀ ó bí Adékọ́lá Tẹ̀lú ó wá fi jẹ Olúwo inú wa bí àwọn ẹgbẹ́ ìlú tí a máa tẹ̀lé ba fún ọwọ́ abínú so yìí sì wọn a lọ tẹ̀lé ìlú ẹ̀ náà pè ní Luo tribe wọn kàn yọ̀dọ̀ bí yẹn fún mi ìfẹ́ mo ń sára ti kanjú fún orúkú wa ṣe ṣáìdì this also tell us bá a ṣe ń ṣe democracy àti management àti leadership kóyìnbó tó dé rárá tẹ bá wo bíbá ẹ àwọn ọ̀ọ́ni nǹkan ìdánwò yìí mẹ́jọ lápọ̀tù mẹ́jọ lápọ̀tù wọ́n gbà láyé ìgbà wàṣẹ mẹ́sàn-án péré ni wọ́n ọ̀ọ́ni àtàwọn mẹ́wàá àtàwọn mẹ́jọ tẹ́wọ̀n mẹ́jọ yẹn kó ìkíra bíbá ẹ ṣe ó wà very important irọ́ àwọn mẹ́jọ yẹn they were contemporaries of Odùduwà àwọn tó rẹ́sùn pẹ̀lú Odùduwà tó tún wà some people tó wà fi jẹ so Odùduwà wọ́n form cabinet ṣe àgbẹ̀ Odùduwà was now first among equal so he didn't have so much grip on them he could not control them absolutely because he was just first among equal though they were also ọba ní gbogbo wọn so Odùduwà tó wà ń pàṣẹ Odùduwà ó wà ọpọlọ nù lè lò ó kàn ná sí wọn nígbà ẹ wá mi ìjọba yìí ìgbìmọ̀ àti kéré ju ìlú ń fẹ̀ jẹ́ ká kó àwọn èèyàn fún ìtumọ̀ ní society ká kó wọn sínú cabinet àwọn gbàjẹ́ wọn ọmọ nǹkan tó ń lò ọwọ́ àyè spend ẹ̀ not to appoint àwọn ilé òṣèlú ẹ̀ báwọn eléyìí you know there is appointees tó máa take any decision ní council àwọn ilé máa support 100%. So àti bó ṣe ní grip so management àwọn àti mọ̀nkàn tó ń jẹ́ management kóyìnbó tó dé àti mọ̀nkàn tó ń pè ní leadership structure kóyìnbó tó dé àti mọ̀nkàn tó ń jẹ́ research kóyìnbó so many things. nígbà wọn tọ́wọ́ yẹn bá gbàgbọ́dẹ àwọn ilé gbàgbọ́dẹ wọn ló lọ́wọ́ láwọn lè gbàgbọ́dẹ àwọn ilé they think they dream they eat they everything for ní oúnjẹ àwọn yẹn they were kings àwọn sì máa ń fẹ́ tó náà wọ̀ ní òṣèpẹ́ ọ̀nà akẹ́yẹ wọn tó yẹ ṣùgbọ́n àwọn tó wà fẹ́ yẹ wọn náà yẹ but what happened now all of them have equal food 1 vote each yes the 19 of them equal food 1 vote each yes the 19 of them so those are ọmọ mọ wọn ti ìsàlẹ̀ kọ́ bíbá ní sí ìlú mẹ́rin so bí ọ̀rọ̀ ilẹ̀ wa ṣe rí nìyẹn olùkọ́yìn bàtàwọn ìbùdó náà fi mẹ́rin kùn wà lórí ọbẹ̀ jẹ́ tẹ́ bá wo àwọn ọ̀rọ̀ wa yìí tẹ́ bá wo àwọn ọ̀rọ̀ wa yìí at any point at some point àwọn kan bóyá àwọn adájí tàn yìí bóyá ìyẹn ló jí tàn wá ó tàn wá lọ́wọ́ ọ̀rọ̀ yìí. All right. Wait. Glass yẹn o, kó máa wo glass yẹn o.
tó wà sáyé. bàbá ẹ má rẹ̀ sí i. ilé mo wà. ẹ wá ní bó ṣe ń lọ nífẹ̀ẹ́ o. ilé mo wà. àwọn mineral resources la nífẹ̀ẹ́ yìí àwọn stones la nífẹ̀ẹ́ pẹ̀lú àwọn ìdàbọ̀n náà. bàbá ti fẹ́ buwọ́lùwé o. ẹ̀yin ọmọ Yorùbá a kú oríire. ọkọ̀ déètì kẹsàn-án. a kú oríire Ìgbòho Òòṣà. àwọn ìyá alálùbáríkà tó ró wámúwámú ojú òní tì í lọ́sọ̀rọ̀ Olúwa. Iron Lady ń bẹ nítòsí sẹ́ẹ̀ wá rí bójú ti tó níbàjẹ́ òmùgọ̀ ẹ̀yìn. Ìgbòho Òòṣà Ìgbòho Mùrẹ́. owó bàbá Dámilọ́lá níbí wọ́n lè mẹ́ ń kí. Kábíyèsí bàbá ọkọ̀ Fúlàní ọkọ̀ ọkọ̀. àjẹnàkúrè kábíyèsí bàbá.